nínú King Saheed Òṣùpá àti Ọ̀túnba Wàsíù Àlàbí Pasuma ta ló mọrin kọ jù, ta ni wọ́n fẹ́ràn orin ẹ̀ jù? Arábìnrin kan mà ló jáde láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn èèyàn lágbègbè ẹ̀ láti mọ èrò inú àwọn èèyàn nípa ẹni tí wọ́n fẹ́ràn orin ẹ̀ jùlọ láàrin àwọn àgbà ọ̀jẹ̀ méjì yìí, àwọn àgbà olórin fújì méjì yìí, King Saheed Òṣùpá àti Wàsíù Àlàbí Pasuma. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Okay. Ẹ jọ̀ọ́ mà, kí lorúkọ yín mà? Falilatu Samatu. Ẹ jọ̀ọ́ mà, nínú Saheed Òṣùpá àti Pasuma ta ló mọrin kọ jù? Saheed Òṣùpá. Kí ló tẹ́ sọ pé Saheed Òṣùpá mọrin kọ jù? Orin rẹ̀ mọ́gbọ́n wá. Ó dà tó máa ń sọ àwọn ìtàn tó máa ń wúyàn lórí. Okay, ṣé ẹ lè kọrin ẹ̀kọ́ fún mi mà? Ọlọ́run ló ń ṣohun gbogbo, ẹ̀dá kan lè má tiraka. Ọlọ́run ló ń ṣohun gbogbo, ẹ̀dá kan lè má tiraka. Ibi tẹ́nìkan ṣe dé o, òye. Ibi tẹ́nìkan ṣe dé tó sọ pé ó ti sú òun o. Ẹ ṣé gan mà. Mo ti sápá mi lé. Ẹ ṣeun mà. Màmá tó sọ̀rọ̀ yìí, màmá yìí ní ọgbọ́n, àṣà àti ìwúrí ni ohun tí ó fà á tí àwọn fi fẹ́ràn orin Saheed Òṣùpá. Ẹ ra sà. Ẹ ra káàsán. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín sà? Èmi ni Olúọdẹ Olútìmẹ̀. Nínú Pasuma àti Saheed Òṣùpá ta ló mọrin kọ jù? Pàṣọ ni o. Kí ló dé tẹ́ fi sọ pé Pàṣọ ló mọrin kọ jù? Torí pé orin wọn yàtọ̀ síra wọn ná, àmọ́ tèmi láìkì tèmi mọ̀ ń gbọ́ ni Pàṣọ. Ṣé ẹ lè kọrin Pàṣọ kan? Mo lè rántí kan náà. Ó yá. Ọ̀rọ̀ bọ kí wọ́n la tó mú ọ fújì, for example la tó mú reggae wọ adẹ̀ tó fi sajẹ́ kun, for Pasuma orí tèmi láìkì jù yẹn. Nítorí mi ò lè fẹ́ràn nìyẹn tèmi. Bàbá yìí ní àwọn fẹ́ràn Pasuma nítorí ìṣàjẹ tó máa ń lù. Ṣàmì pé òun ni ọ̀rọ̀bọ̀ kíbọ̀ crooner. Òun ló gbé àwọn ṣàjẹ yẹn wọlé tí ó sì fi ń dáwọn èèyàn lára yá. Ọlálékan Liklin tí gbogbo ayé mọ̀ mí sí ni wọ́n ń pè Babalọ́lá Balo. Ẹ jọ̀ọ́ nínú Pasuma àti Saheed Òṣùpá ta ló mọrin kọ jù? To me o, ọba ńlá ọba King Òṣùpá Saheed ọba olèmí láìkì o. Kí ló tẹ́ fi mú pòun ni? Orin ẹ̀ máa ń mọ́pọlọ wá sometimes tí èèyàn bá ń ronú àbí tí nǹkan kan bá ń ṣèyàn tí bá ti gbọ́ orin Saheed Òṣùpá gbogbo nǹkan yẹn ti lọ. Ṣé ẹ lè kọrin ẹ̀kan fún mi? Mo lè try mo ní ẹ̀tún mo ti ẹ̀ mọ́ pọ̀ gan-an ṣùgbọ́n inú ẹ̀ náà ló ti sọ pé Ọlọ́run ló ń ṣohun gbogbo, ẹ̀dá kan lè má tiraka. Ọlọ́run ló ń ṣohun gbogbo, ẹ̀dá kan lè má tiraka. Ibi tẹ́nìkan ṣe dé o, òye. Ibi tẹ́nìkan ṣe dé tó náà ti sùn o. Mo dúpẹ́ pé mo ní bùkátà tèmi. Alókè ló ṣe kinní kan fẹ́mi. Arákùnrin yìí ní tóun bá ti gbọ́ orin Saheed Òṣùpá, ó ní orin ẹ̀ máa ń bá òun pàrònú rẹ́, pé àwọn orin tó máa ń kọ, àwọn orin tó máa ń jẹ́ kí ìrònú tètè tán lẹ̀ ni. Sulaiman Maruf. Ẹ jọ̀ọ́ nínú Saheed Òṣùpá àti Pasuma ta ló mọrin kọ jù? Òṣùpá ni. Kí ló tẹ́ fi sọ pé Òṣùpá mọrin kọ jù? Torí orin rẹ̀ máa ń yíyàn ni. Ṣé ẹ lè kọrin ẹ̀kan fún mi sà? Àlékọ́. Ó yá ẹ kọ. Wọ́n ní kí ló ń lọ ní gbòòrò pé ta ló mi ló ti tì o. Gbogbo wa la ṣàgbọ́ nípa Sàrèdán pàápàá ọba kọrin. Ẹ ṣé gan sà. Bàbá yìí náà ní Saheed Òṣùpá làwọn dìbò fún ọ nítorí pé orin ẹ̀ máa ń yéèyàn dáadáa, tó jẹ́ pé bó bá ti ń sọ kétékété báyìí lẹ́ẹ̀ máa gbọ́ ohun tó ń sọ. Orúkọ mi ni Adégbélé Afeez. Ẹ jọ̀ọ́ nínú Saheed Òṣùpá àti Pasuma ta ló mọrin kọ jù? Saheed Òṣùpá mọrin kọ mi. Kí ló tẹ́ fi sọ pé Saheed Òṣùpá? Torí pé ó máa ń kọrin àṣà. Ṣé ẹ lè kọrin ẹ̀kan? Mo lè kọrin ẹ̀kan Ó náà. yá ẹ kọ. Saheed Òṣùpá. Mo lè kọrin bọ̀ mi kò sí mòdì mi báyìí. But Saheed Òṣùpá lẹ mú. Saheed Òṣùpá ni mo mú. Arákùnrin yìí náà ní Saheed Òṣùpá lòun mú nítorí pé àṣà ń bẹ nínú orin ẹ̀. Kò tiẹ̀ sọ́mọ Yorùbá kan tí ọmọ Yorùbá gidi kan tó máa gbọ́ orin tó láṣà tí ò ní fẹ́ràn ẹ̀. Lóòótọ́ àwọn tó pọ̀ ni wọ́n ní àwọn fẹ́ràn orin Saheed Òṣùpá nítorí ọ̀rọ̀ ọgbọ́n àti àṣà tó wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan náà sọ pé àwọn fẹ́ràn ti Pasuma ní fún style tó ń lò láti fi kọ orin fújì. Àwọn méjèèjì náà ni wọ́n dá àwọn èèyàn lára yá lọ́pọ̀lọpọ̀ ìgbà
tí wọ́n sì jẹ́ àgbà ọ̀jẹ̀ olórin fújì tí wọ́n sì ti dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lára yá tí wọ́n sì ń fi iṣẹ́ orin náà tí wọ́n fi ń ṣe ohun rere tó fi ń gbóhùn ńláńlá ṣe. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.